wàhálà dé o wàhálà dé o wàhálà dé o wọ́n ti ń push baba Mohbad pé kó lọ bo ọmọ ẹ̀ mọ́lẹ̀ o wọ́n ti ń push baba Mohbad pé kó lọ bo ọmọ ẹ̀ mọ́lẹ̀ o tí ẹ bá gbàgbé corona inquest tó kọjá lọ ní Ìkòròdú after tí judgement give gbogbo judgement wọn tán bó tiẹ̀ ti lè jẹ́ pé gbogbo àwọn tó yẹ kí wọ́n wá síbẹ̀ tí wọ́n fìwé pé gbogbo wọn ni wọ́n wà kó tó sún ìgbẹ́jọ́ sí on the 30 oṣù tá a wà nú èyí ibẹ̀ náà wọ́n kọ́ ti kóra wọn jọ tó ti bẹ̀rẹ̀ sí ní frustrate baba Mohbad tó ti bẹ̀rẹ̀ sí ní sọ àwọn ọ̀rọ̀ kò bá kùngbé sí máa yìí pé ṣe bọ́rọ̀ ti wà nílé ẹjọ́ lọ bó òkú ọmọ mọ́mọ́lẹ̀ náà ṣe bọ́rọ̀ ti wà nílé ẹjọ́ wọ́n á dẹ̀ máa bá ẹjọ́ lọ ẹ má ṣe gbàgbé pé tí wọ́n bá ti bo Mohbad mọ́lẹ̀ kò sí ẹjọ́ mọ́ o èmi gẹ́gẹ́ bí ẹnìkan tí mò ń wá justice fún Mohbad èmi gẹ́gẹ́ bí ẹnìkan mi ò fọwọ́ sí bí bàbá yẹn ṣe yarí wàláì mo support bàbá yẹn bàbá Mohbad ti yarí ó ti yarí pé láì ṣe yí pé òun bá gba justice láì ṣe yí pé Lagos State bá fún òun ní justice lórí Mohbad àwọn ò ní bo Mohbad mọ́lẹ̀ o ó wá dàbẹ́ ní pé àwọn tó wà nídìí ọ̀rọ̀ yìí àwọn tí à ń sọ yìí náà ni o bóyá àwọn yẹn ni wọ́n lọ gádà àwọn èèyàn jọ kọ́sà máa frustrate baba Mohbad kọ́sà máa pin baba yẹn lẹ́mìí pé kọ́sà jẹ́ kó lọ bo ọmọ yìí mọ́lẹ̀ wọ́n mọ̀ wípé tí wọ́n bá ti lè bo Mohbad mọ́lẹ̀ ẹjọ́ ti kú kò sẹ́jọ́ mọ́ ẹjọ́ ti bẹ́rì so ẹ má ṣe gbàgbé wípé tí kò bá sí bàbá wa gọ́fúnà Babájídé Sanwó-Olú kọ́lọ́ ń bá wa lọ́rẹ̀ ẹ̀mí wọn tí kò bá sí bàbá yìí tó jẹ́ kí wọ́n lọ hú òkú yìí padà nígbà tí wọ́n ti bò mọ́lẹ̀ àbá ti gbàgbé ẹjọ́ yìí o àbá ti gbàgbé ẹjọ́ yìí o tẹ bá dẹ̀ rántí gbà yẹn náà nígbà tí wọ́n fẹ́ wògbó iná títọ́ fẹ́ wá ẹ má ṣojú ẹ o ẹ má ṣí o ẹ má ṣípò sí o ẹ má jẹ́ kán rí o ẹ má jẹ́ tó ráwọn ẹni bí yìí wọ́n mọ nǹkan tó wọ́n ṣe ìgbà tó ń fọ́ọ̀sì sí kìíní ẹ̀ náà rí i pé wọ́n ti kọ́ Mohbad lọ́rùn síbẹ̀ wọ́n sọ aṣọ funfun síbẹ̀ wọ́n sọ àdó síbẹ̀ wọ́n sọ oríṣiríṣi nǹkan síbẹ̀ àwọn ẹni bí yìí náà ni àwọn ẹni bí yìí náà ni ọpẹ́lọpẹ́ gọ́fúnà Babájídé Sanwó-Olú ló jẹ́ kí àṣírí yìí tú Ọlọ́run tí ò bá sí bàbá yìí ni bọ́n ṣe ti bo Mohbad mọ́lẹ̀ gbà yẹn àwọn ẹni bí wọ́n ti jẹ lọ but ẹlẹ́dàá Mohbad tó fight fún justice tó fẹ́ justice òun náà ni ó kó sínú bàbá yìí bàbá gọ́fúnà Babájídé Sanwó-Olú ẹlẹ́dàá Mohbad ló kó sí bàbá yìí nú tó fi jẹ́ kí bàbá yìí pàṣẹ pé ẹ lọ hú bọ́dì yẹn padà ẹjọ́ sì wà lórí ẹ̀ ẹjọ́ yẹn náà làwa ń fàdí ẹ̀ níyì o àwọn yẹn wá lọ gang up jọ mo mọ̀ pé wọ́n máa sanwó fún wọn náà ni àwọn ẹni ibi tá à ń sọ yìí náà ni wọ́n ti mọ̀ pé tó bá ti pin bàbá yìí lẹ́mìí pé kó lọ bo ọmọ ẹ̀wọ̀n ọmọ mọ́lẹ̀ tó bá ti lè bo mọ́lẹ̀ báyìí pam kò sẹ́jọ́ mọ́ àwọn kan wá ń bi wọ́n léèrè pé wáyé tẹ́ ṣe máa ní kí bàbá yìí lọ bo ọmọ ẹ̀ mọ́lẹ̀ ní nǹkan tá a ṣe ń wájọ́ sí ti fún tí àti rì ẹgbọ́n kan tí wọ́n sọ àwọn eléré ibú àwọn ẹni àánú àwọn tó yẹ pé tí ìjìyà Ọlọ́run bá dé tí ìdájọ́ Ọlọ́run bá dé ní orí wọn wọn ò ní ríbi sá sí wọ́n bá níyẹn pẹ́pẹ́ sí òkú ẹ̀ tí ń ranjú mọ́ Liam òkú ẹ̀ ò ranjú mọ́ Liam nígbà tí wọ́n ń ṣe birthday fún Liam òkú ò ranjú mọ́ Wùnmí nígbà tí Wùnmí ń ra mọ́tò dẹ̀ndẹ̀dẹ̀ndẹ̀ àbí òkú ò ranjú mọ́ wọn nígbà tí wọ́n ń ṣe patí òkú ò ranjú mọ́ wọn nígbà tí wọ́n ń lọ sí birthday káàkiri àbí ṣé bí nílẹ̀ Yorùbá ṣé bẹ́ẹ̀ ni tó bá ti kú tó ti bò mọ́lẹ̀ òun náà máa ń dín àkàrà ẹ̀ lórí ọ̀rọ̀ Mohbad yìí o nígbà tó pé wọ́n á yí ẹ̀ àwọn abiyamọ àwọn kan tó pera wọn ní abiyamọ tí gbogbo àgbáyé dẹ̀ mọ̀ wípé àwọn eléyìí ò kì í ṣe abiyamọ because abiyamọ kan ò ní hurúwà bẹ́ẹ̀ yẹn wọ́n kóra wọn jọ wọ́n ní àwọn ń dín àkàrà Mohbad ní orúkọ Wùnmí nínú ibi tó ń pè títí pé wọ́n ń dín àkàrà yìí náà ibẹ̀ náà àwọn kan náà tó ti ń sọ wípé àtùkútùkú ẹ̀ lọ́nà ọ̀run ṣóun nìkan ló máa kọ́kọ́ kú ni Wùnmí dẹ̀ ń gbọ́ bẹ́ẹ̀ ẹni tó pè lọ́kọ ẹ̀ ó dẹ̀ ń gbọ́ bẹ́ẹ̀ ṣé ẹ̀ ti rí pé gbogbo àwọn pípọ̀ yìí wọ́n ń wá gbogbo ọ̀nà wọ́n ń wá gbogbo miss wọ́n ń wá gbogbo way
láti fi bẹ́ẹ̀rì ẹjọ́ yìí ẹlẹ́dàá Mohbad ò ní gbà fún yín. Bàbá Mohbad mo dúpẹ́ lọ́wọ́ yín bí ẹ ṣe gbà yẹn. Gbogbo ọ̀rọ̀ tó bá wù kán lè sọ sí yín ẹ gbà wípé ẹ ń gba ọ̀rọ̀ yẹn nítorí justice tí ẹ fẹ́ gbà ni. Wọ́n tún sì máa ṣèyí tó ju yẹn lọ o, wọ́n tún sì máa sọ̀rọ̀ tó ju yẹn lọ. Wọ́n fẹ́ pin yín lẹ́mìí, wọ́n fẹ́ frustrate life fún yín kẹ́ ẹ sáà lè lọ sin ọmọ yẹn. Wọ́n mọ̀ pé tẹ́ ẹ bá ti sin ẹjọ́ ti bẹ̀rẹ̀, ẹjọ́ ti lọ tí Ọlọ́run ò dẹ̀ ní gbà fún wọn. Bàbá Mohbad ọkùnrin ni yín, ọkùnrin ni yín. Ọlọ́run á dẹ̀ máa dúró tì yín, Jésù Kristi á dúró tì yín, Ànábì á dúró tì yín, gbogbo àwọn alálẹ̀ Yorùbá wọn á dúró tì yín, gbogbo àwọn alálẹ̀ Yorùbá wọn á dúró tì yín. A máa rí justice yìí gbà. Gbogbo àwọn tó wù kó lè wá ń di ẹ̀ ẹlẹ́dàá Mohbad á tú wọn láṣìírí. Wọn ò mọ nǹkan tó fẹ́ sọ mọ́. Wọ́n ní òkú tí ń ranjú mọ́ Liam, òkú tí ń ranjú mọ́ Wùmí, but òkú ò ranjú mọ́ wọn nígbà tó ń lọ ra ká dẹ̀ndẹ̀dẹ̀ndẹ̀, òkú ò ranjú mọ́ wọn nígbà tó ń ṣe birthday, Wùmí ṣe birthday, òkú ò ranjú mọ́, Liam ṣe birthday, òkú ò ranjú mọ́. Ibi tí yẹ ti ń jó káàkiri tó ti ń gbé Liam kiri, Liam ò tọrọ aṣọ wọ̀ lọ́wọ́ wọn o, ṣàṣàǹgele, òkú ò ranjú mọ́ wọn gbà yẹn. Ìsìn lòkú wá ṣe ìkẹwà ranjú mọ́ wọn, ẹ ti rí pé wọn ò rí excuse give mọ́. Òkú ò dẹ̀ tí ìranjú mọ́ wọn, kódà òkú sì máa nà yín pankẹ́rẹ́, ó sì máa nà gbogbo yín ní pankẹ́rẹ́, gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ nípa ẹ̀. Òkú sì máa mi ò kàn mọ bí tí àwọn àgbà Yorùbá tán fi agbára sí ni. Christianity, Muslim ó ti gba gbogbo agbára Nàìjà tán, if not so ó ní bọ́n bàbá wa ṣe máa ń ṣe. Gbogbo àwọn tó wà nídìí ẹ̀ wọ́n á ti kà. Ẹ wọ ẹjọ́ ẹlẹ́lẹ́fẹ́ mi ẹjọ́ ẹ bá mi share fídíò yìí kó go viral, torí wọ́n ti ń dúró mọ́ bàbá Mohbad, wọ́n ti ń pariwo mọ́ bàbá Mohbad pé kókó lọ bo òkú ọmọ ìmọ́lẹ̀. Bàbá dẹ̀ ti yarí, ó ti yarí, ó lóun ò ní bo òkú ọmọ ìmọ́lẹ̀ àfi tóun bá gba justice. Gẹ́gẹ́ bá tẹ̀ ṣe mọ̀ nílẹ̀ Yorùbá pé kò dá kí bàbá máa fojú rókù ọmọ, kò dá kí ìyá máa fojú rókù ọmọ, but eléyìí ti wá bẹ́ẹ̀, ó ti wá bẹ́ẹ̀. Nǹkan kan náà ló máa ń ṣẹlẹ̀ tí nǹkan kan fi ń ṣẹlẹ̀. Àwọn nǹkan tí mi ò tiẹ̀ rí níjọ́ tí mo ti délé ayé ó wá ń ṣẹlẹ̀ nígbà ọ̀rọ̀ Mohbad yìí. Níbo lẹ ti gbọ́ pé wọ́n ń dín àkàrà ẹni tí wọ́n ti bò mọ́lẹ̀? Àgbọ́ rí. 41 days after tó bá ti bò mọ́lẹ̀, 8 days if after tó bá ti bò mọ́lẹ̀ ni, 1 year after tó bá ti bò mọ́lẹ̀ ni, wọn ò tí ì bò ọmọ mọ́lẹ̀. Ẹ̀yin lérí ibú kan ẹni ẹ lọ ń dín àkàrà. Ẹ wo bí èmi ò ní fẹnu mi sọ̀rọ̀ burúkú sí yín, but ẹjọ́ tó bá tọ́ tó bá yẹ ọba mi Èdùmàrè á máa dá fún gbogbo yín. Gbogbo yín tẹ́ pera yín ní abiagba yẹn, torí mọ̀ pé kì í ṣe abiamọ, abiagba nìyí. Abiamọ gidi gan gbọ́dọ̀ máa hùwà bẹ́ẹ̀ ṣe ń hùwà yẹn. Gbogbo àwọn tó bá dẹ̀ wù yín ẹ lọ gang up jọ kọ́ máa pariwo lé bàbá Mohbad pé kókó lọ bo òkú ọmọ ìmọ́lẹ̀, kò ní bò mọ́lẹ̀ until tá a bá gba justice. Ẹ lọ́lẹ́fẹ́ mi ẹjọ́ ẹ bá mi share fídíò yìí kó go viral, kẹ́lẹ́ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV lórí YouTube, bákan náà lórí Facebook Ẹlẹ́yẹlé Global TV. Èmi ọmọ yín náà ni Ẹlẹ́yẹlé Global TV. Mo sọ fún yín pé gbogbo àṣírí tó bá ti ń tú a máa mú wá fún yín. Corona inquest 30 of this month, ó tún ní another judgement, ó tún ní another court. 30 of this month, ẹ jẹ́ ká tún wo nǹkan tó máa ṣẹlẹ̀, ẹ jẹ́ ká wo nǹkan tó máa ṣẹlẹ̀. Bóyá gbogbo àwọn tó tún fìwé pè bóyá wọn ò ní wá, ká wá wo nǹkan tíjọba fẹ́ ṣe fún wọn tí wọn bá ti wá yọjú. Nǹkan tó tún fojú bàbá Mohbad rí òun mo tún sọ fún yín yẹn o. Wọ́n fẹ́ kó lọ bo òkú ọmọ ìmọ́lẹ̀ kí wọ́n lè bẹ̀rẹ̀ ẹjọ́. Ọlọ́run rẹ̀ ní gbà fún wọn. Ẹ ṣé gan-an lólùfẹ́ mi, ẹ bá mi share fídíò yìí, kẹ́lẹ́ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV lórí YouTube, bákan náà lórí Facebook Ẹlẹ́yẹlé Global TV. Bẹ́ẹ̀ ṣe ń wò mí yẹn ẹ máa subscribe. Wọn ò já yín lówó, wọn ò já yín ní kankan. Ọwọ́ tẹ̀ ń tìbọnú àpò tẹ̀ fi ń mówó tẹ̀ ń ra dátà, ọwọ́ náà ò ní kàn sálẹ̀ àpò. Àbùdí ń tolókun, àbùdí ń tọlọ́sà. Wọn kì í rídìí ọmọ ní gèlègèlè, ayé ò ní rídìí yín, ẹ ní rí gbé sọnù bí ò ṣe bí ọmọ. Ire o, mo tún padà bọ̀.